ká yé rí mi mú ẹ ó mọ̀ wípé ẹ̀mí mímọ́ Ọlọ́run ìwà ìrẹ̀lẹ̀ tọ́lọ́run dá sí mi lára ni ṣé wọ́n lè wà ní level mi kó wá lọ congratulate irú èèyàn bíi titi ẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ nǹkan kan tẹ́ ẹ fi fọ́nkì ìwọ o lè tó èékánná ẹsẹ̀ mi kó wá lọ kí èèyàn kan congratulations ẹ̀yin tẹ́ ẹ jẹ́ nǹkan kan tẹ́ ẹ kì í bá láyọ̀ yọ̀ ẹ̀yin tẹ́ ẹ kì í bó lóríire yọ̀ ẹ̀yin tẹ́ ẹ kì í bó lóríire yọ̀ gbogbo àwọn tó ṣe fíìmù ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ ti sọ dẹ́dún arìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ ti bà tí wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ ti team up lẹ ti bully náà ti wà nípò tí wọn fẹ́ dúró sí. ṣé wọ́n tó jẹ́ pé ṣé ayé gbọ́dọ̀ rí irú èmi mọ́rù wọ gbogbo yín ẹ̀yin blackmailers ẹ wora yín látòkèdè lẹ̀ látorí Ìyábọ̀ Òjó ọ̀gá yín tó ń sásábẹ́ Gistlover èwo làwọn èèyàn pàtàkì gbọ́dọ̀ rí ìyàn mọ́ láwùjọ mi ò dẹ̀ sọ síta mi ò dẹ̀ ṣí ẹ̀ fún yín rí mo ò dẹ̀ bẹ́ nìkan kan sọ rí wípé ó insult mi pé ó ṣe báyìí mo ò bẹ́ dá kankan sọ mo dẹ̀ ka sára àmìmà ẹ jẹ́ kí n gbé màmá sa ẹ jẹ́ kí n gbé màmá sí gbé yín sí speaker àmọ́ ẹ má fà á já mo ti gbé yín sí speaker àmọ́ ẹ má fà á já do you know what the day she did all this thing I did not tell anybody torí kí ni mo fẹ́ sọ fún ta lóhun tí mo fẹ́ sọ tí mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn tèmi ni pé mo ti yọra mi kúrò nínú àjàgà tán kẹ sílẹ̀ fúnra wọn mọ́mísí wọ́n ti ń gbọ́ òun lélẹ̀ nǹkan tó sẹ́ndì sí mi lélẹ̀ ọ̀tẹ́ ni ẹ sọ. So this is what Dayo Amusa posted on her page. Congratulations Adufe, oríire náà bá wa kalẹ̀, much love darling. Òun lélẹ̀ nǹkan tí Dayo Amusa post lélẹ̀ ẹ jẹ́ kí n lọ gbé chat mi àti ẹ wá here ṣe pé gbà tí mo ṣèyàwó kò congratulate mi nígbà tí mo bímọ kò congratulate mi nígbà tí mo kọ́lé kò congratulate mi ẹ rí pé gbogbo nǹkan rí ayọ̀ tí mo ṣe láyé mi ẹ rí pé kò congratulate mi tẹ́ bá rántí 2021 ló lọ rẹ́rìn sọ́dọ̀ esa board 2021 ló lọ rẹ́rìn sọ́dọ̀ esa board nígbà tí esa board ń ṣọdún ìpè fáwọn ọmọ ara ẹ̀ but mo mọ game tí Ìyábọ̀ Òjó máa ń gbá pẹ̀lú gbogbo wọn ní 20 November 2024 kílẹ̀ rí tí mo ṣe ṣe pé history kò congratulate mi rí ever because mo mọ̀ pé wọ́n máa fẹ́ gbá game 2019 ṣe rí congratulations Adufe she posted this and that's why I'm showing you una I'm honored money any party for naming or we meet at the first birthday of our sweet baby let me know how we can appreciate the arrival of our Prince Charming only naming is on Monday ṣètìlì mo ní okay there Adufe ọmọ mi ńkọ́ just checking ẹtìlì I was ẹtìlì just to check on you and our Prince Charming I will stop by on Sunday to check on our Prince Chetiri. You said I do lead people to Esabod platform. Sharing got to so straight up. Sharing got to so. This is who they are. This is how they operate. This is what they've done to a lot of innocent people. Only you said I do lead people to Esabod platform to drag you when you had your child. When was that? How are you? Good evening. I'm doing something. Shengbo, only when was that? I hope you saw it. I hope you saw what I posted yesterday. Only have you ever seen or heard about me involving or associating myself in all you guys media fracas? Jerry, Eddie, Money, are you sure you listening to the video? Dayo,
Are you the one doing live video with Esabod? You surely commented on Esabod page when she bullied. Ẹ rí pé nǹkan tó kàn bí mo kò avoid it. Money, you surely commented on Esabod page when she bullied me and family. But that was then. This is 2024. But you never had live video with her. So why would you put another person's identity on yourself, Shetiri? This is what they've done to a lot of people. So she sent me audio. If I play anything, ó máa padà wá. Ẹ rí pé mi ò go into details. Tí n bá ti ń gégùn fún wọn, ìwọ lọ gbé orí ara ẹ̀ sí. Tó bá ti rí mi tí mò ń ṣẹ́ ìpè léraléra, ìwọ sọ pé wá sáyé wá gbé. Tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí. Ẹ ti gbọ́ bí ó ti gbé chat tó wà láàrin wọn àti Dayo AMUSA wá. Ìjà èèyàn